tilẹ̀ mú mọ́ orí kọ́kọ́rọ́ pa ló bá tilẹ̀ mú mọ́ orí kọ́kọ́rọ́ pa ó tilẹ̀ mú mọ́ orí kọ́kọ́rọ́ pa. Sẹ́ńtírẹ́t ṣọ́ra ìdè. Ṣọ́ra ìdè. Sẹ́ńtírẹ́t ṣọ́ra ìdè. Ṣọ́ra ìdè. Sẹ́ńtírẹ́t ṣọ́ra ìdè. Ṣọ́ra ìdè. Sẹ́ńtírẹ́t ókè alùpùpù lè. Ọba tí gbogbo kápá ayé ń bẹ lọ́wọ́ ẹ̀. Ọba lánàá, ọba lẹ́nìí, ọba lójoojúmọ́. Ìbàjẹ́ lẹ́dùn máa rẹ̀ mọ̀ gbẹ́dí tó ń bí fọ́lá wọn bá. Ọlọ́wọ́n bá bá ṣe kan má kù. I praise you, the Lord. Mo gbé tí tóbi fún ẹ lọ́wọ́ bá o. I praise you, the Lord. I praise. My praise is for you, the Lord. Ayé kábíyèsí ọba níkàlẹ̀. Ayọ̀bá gbogbo olórí obìnrin. Ọba fún gbogbo obìnrin o, àmìlẹ́. Ayé kábíyèsí gbogbo gbà. Kábíyèsí onírú ìbá ẹni mo ṣe bá mi.
o. Kábíyèsí onírú mi ìdòwú àbí ọdún. Àwọn ọba sílẹ̀ bá pa ìdè ẹ̀dọ́ akìmọ̀ ikọ̀ máa ní ìdọ̀rẹ́. Ìdọ̀bálẹ̀ lọ́kọ̀ bá ìdè ẹ̀dọ́ ìdòwú ọba onírú o. Gbogbo agbada aramide Àyìndé ọmọ Jésù o. Wàsíù pàmà, Gàníù pàmà, pẹ̀lú Tájù pàmà, Fàwùsàtù pàmà, Àdìjàtù pàmà. Àti sẹ́yìndọ̀ pàmà, gbogbo pàmà fámìlì mo kí. Ìsàlẹ̀ gángan èrì ìyá o ṣeun. Ẹ máa kú àdúró ó ti yáyà bàrà mi dé. Ọmọ àmọ́ ẹ̀ kábíyèsí ìdòwú ọba oníwo. Èyí là ń ṣàjọyọ̀ olórí ọba tó rẹwà láti kékeré tiẹ̀. Sọ. Àmìdé ọba aláyàbá ọ̀la àbùkù kan o. Bẹ́ẹ̀ni ló fi ìhun mi lẹ́wà ó lè sọ. Kábíyèsí ó dára ó wù yọ. Àmìdé ọlẹ́wà níyàwó. Ó dá níyàwó sì tún ṣòro àbíyamọ. Olórí aṣọ tọ́pù ọ̀sọ́dẹ níjọ́ ẹdún nígbà tó wà lẹ́wà ní kékeré ní ìdánwò ní ìwú ọ̀bá bí ẹdún ó ní bá fi ń dáhùn lọ́rùn Àràmídé. Ọ̀tọ̀ níyàwó àgbọ́kọ̀ létí ọ̀tọ̀ níyàwó àgbọ́kọ̀ lẹ́nu. Ọ̀tọ̀ níyàwó àgbọ́kọ̀ lórí ọ̀tọ̀ níyàwó àgbọ́kọ̀ lẹ́nu. Bàbá lókè má jẹ́ òyà lọ́dọ̀ gbogbo wa. Àràmídé ń wárí ìgbọ́kọ̀ ó ń ṣe bàbọ́kọ̀. Ìyá wa ń wárí ìgbọ́kọ̀ ó ń ṣe bàbọ́kọ̀. Ó ní bàbá bọ́kọ̀ náà mọ̀rọ̀ bọ́kọ̀ ó ṣe là olóyè wọ́n máa ṣàlùwà wọ̀nyí. Láti kékeré ìwé ìyá wa àyàkábíyèsí ilẹ̀ Abíọ́dún Ìdòwú orí ìlú Àràmídé ogbó àtọ́ ẹ̀ máa fà fi. Àyìnbó níwọ̀nyí etí inú ní àmì òfin òfin nígbà.
gbogbo supreme council wọn ní kí ẹ kú oríire tó ní ayaba. gbogbo lẹ́yìn tí lè tókò ìyá àbíyè wọn ní kí o. ó ṣàánú ọ̀gá. ó lè ẹgbẹ́ náà ọ̀gá o. dájúdájú ọ̀la tó nígbàjẹ́ ara mi dé. ó lórí ìbòkì ayaba. ẹni ní ìdíbà ọ̀rẹ́ púpọ̀ ìyọ̀kọ̀. Ayé
kékeré lẹ́nu pírẹsidẹ̀ntì àrẹ̀mọ ẹ̀ láti jó fọba ṣèyí lè jẹ́ fọba. olórí Àràmídé ṣèyí lè jẹ́ fọba. olórí ṣèyí lè jẹ́ fọba. thank you olórí jẹ́ fọba. olórí Àràmídé ní bá ń dúpẹ́ ìyá wa aṣọ tó gbádùn ìyẹn ń jáwọ́ aṣọ tó gbádùn aṣọ ṣùmọ̀ṣù ń jáwọ́ aṣọ ṣùmọ̀ṣù ẹ̀yin tó ṣẹ́dún eléyìí ẹ̀ ó ṣẹ́mi ìsìn lọ́la lọ́wọ́ tọmọtọmọ olórí Àràmídé mo kọ́ lórí Olúwo tàbí. máa wọlé mọ́ra rárá gbogbo ní fún gbogbo ní fraternity gbogbo yẹn ló kí ẹ ọmọ mẹ́sì ìwé Francis lè ṣe é máa wọlé mọ́ra rárá olórí Olúwo tàbí.
ẹkú àdúró ló ti òkè yìí ọ̀tún ìlú bàbá wa bàbá mi ò lù òkè yìí òun àgbà àkọ́kọ́ yìí mo fi kí ẹ kábíyèsí mi máa wọlé ọba Adémọ́lá ànábì sáyìrì Elégùṣì máa wọlé ìkúṣẹ́ ìta o máa wọlé ọ̀rànlá ẹ máa kú àdúró lójì olórí ara mi dé ìkúṣẹ́ máa wọlé ọ̀rànlá. olórí apẹ̀nà ní kíkí pẹ̀lú gbogbo lé pátápátá gbogbo ìfà gbogbo nífà àtàdìtì gbogbo lé ló ń kí all over the world wọ́n ló lórí làkórí fún ìyá wa congratulation ẹ̀ kú oríire ẹ̀yin tẹ̀sọ́tún eléyìí ẹ̀ ó ṣe ẹ̀mí sí lọ́lá lọ gbogbo àpọ̀ ẹ̀ màmá mi ara mi ìdè ayàtìlẹ̀ owó onírúurú. Ṣí lókun wọn ní kíkí wọn lè kú oríire. olóyè ọdẹ Elégùṣì máa wọlé máa ra ṣèkí náà tù mí alábídé èmi ò máa wọlé ayaba olóyè alábídé onírúurú mi ó àná mi alájà mo súnmọ́lá ayamáṣá ọ̀ṣunlọ́kùn wọn ní kíkí ayọmọba nígboro èkó ní kíkí wọn lè sọ pé ọdún yẹn ò ṣe mí tọmọtọmọ àná mi. orí ayaba fàtíà ọpẹ́ yẹmí alálùbárí kàyàrá bàbí òyìnbó ara aṣọ òṣùmọ́lá ìkòdù ẹ̀ka ọmọ òyìnbó ọmọ ìlú kú gẹ́gẹ́gẹ́ àtàlájà ara ṣì ìdàwọ́ ní kíkí ayatájú nínú ìdí ọmọ tọkọ ẹ̀yà olórí wọn ní kíkí wọn lè ṣọdún ọdún ìyá òṣè mí sí tọmọtọmọ. gbogbo àwọn ọba ládéládé tó bẹ̀rù ìkàlẹ̀ wọn kì í àwọn olúwo àwọn apẹ̀rọ̀ gbogbo wọn bá bẹ̀rù ìkàlẹ̀ ní kíkí gbogbo supreme council member wọn ní kíkí
ara mi lé. Èmi gbogbo ẹni kúrò èmi ara bá bí. Ọmọ bá fi ní pátá ẹ̀ mọ́lẹ̀ ní ìjọba odò. Mo ń kó lórí ara mi lé. Ara mi lé olórí ara mi lé. Ayé kábíyèsí ìdòwú onílù. Ayé ìdòwú onílù. Fólì kọ̀ọ̀kà oníkíkí. Gbogbo àwọn ọ̀rẹ́ Adéṣẹ́kùn Àrẹ̀mọ. Gbogbo àwọn ọ̀rẹ́ Adébọ́lá. Gbogbo àwọn ọ̀rẹ́ Tìjání gbogbo ọmọ onírù pátápátá ní tilẹ̀ ètò kó wọn ní kíkí. Wọ́n lè kú oríire tó ní. Ara mi dé olórí mi. Mo recognize presence Deputy Speaker Lagos State House of Assembly. Ẹ̀sìn lókun tí ń jẹ́ wàásù mi àná mi. Àná mi ọmọ bẹ̀ ẹ̀sìn lókun mi o. Wọ́n ní kíkí olórí alámídé òní ìwé ẹ̀kú oríire. Ẹnjìnìà Kàdíwì Johnson ní kíkí. Gbogbo àtọ̀ ẹ̀ màmá mi. Akim Olúwadé sọ pé ó ní kí n bá òun kí àkókò àkùbà mi Adéṣọpẹ́. Wọ́n ní kí n kí màmá wa ara mi dé òní ìmú tèmi. Ara mi dé, ara mi dé. Fólì kọ̀ọ̀kà ní kíyà olórí ara mi dé. Akim ọmọ múyọkù wá HMO ọlọ́bàbàrà àbílà òní kí yín. Gbogbo àwọn ọ̀rẹ́ yẹn ṣẹ́kù onírù Dẹ́mọ́lá onírù Tìjání ọmọ onírù. Barrister lawyer oníkíkí yín délé ọmọ táyé lẹ̀ka. Akẹ́sìkù ti ìlú Èkó oníkíkí yín. Wọ́n lè kú oríire o olórí ara mi dé òní ìwù tèmi. Èmi gangan kí olúwayé òfújì ara bá bí. Ọmọ ni lọ́wọ́ bá àmọ́ ẹ̀ ara mi dé èmi ò ní ṣubú láíláíláíláíláí. Adékòró rẹ̀ kíyà o ara mi. Ọ̀pọ̀ àdúgbò máa tíyà ọ̀pẹ́ rẹ̀. Ọ̀pọ̀ àdúgbò máa tíyà ọ̀pẹ́ rẹ̀. Bàbá gbàgbọ́ láwọn olúwa o ọ̀pẹ́ rẹ̀. Bàbá Dèjì wúrà àfààfà. Èmi náà kí ẹ̀. Èmi náà kí ẹ̀. Ó múnú mi dùn, ó múnú mi dùn. kábíyèsí àbíyọ́dún. kékeré ni wọ́n ti ń fẹ́ra wọ́n ti jọ ń bára bọ̀ lọ́mọdé. ọjọ́ oko wọn ìyọ̀ lè jọ wá lójú.
ṣe títí tó kọjá àádọ́ta ọdún. Tálẹ́ni tí ó tún bá wọn dá sí òòrùn ẹ̀rí. Kábíyèsí ọlọ́pàá máa wọlé mọ́ àbábá kúkú tá a wù bá dámọ́ sí. Àsùnmọ́ ní ọlọ́pàá máa wò lẹ́ o. Ìyẹ̀wò ọ̀kẹ́ ọlọ́pàá mẹ́jọ ọmọdé sí lóòótọ́ ọba múkúta. Kábíyèsí ọba àgbàdàmọ́ sí. Èsì wá èèpo paramọ́ bí kí ìyẹ̀wò olóyèdè. Kábíyèsí olóyèdè mú tààrù ọba àgbàdàmọ́ sí. Òyìnbó dúdú ní káàtì ìgbọ̀mù òfàmọ́gbọ́gbọ́ tó ti wẹ̀ ọjọ́ yàrá àwọn ọlẹ́mọ̀ kì í. Kábíyèsí aláwọ̀ ohun tí mo rẹ̀ olúwayé òbí mo kì í. Ọmọ ilé ọba ni a ti ẹ ṣe. Ọba tí a jọ ẹ̀. Kábíyèsí ìlówó ìlú Ayélu. Pẹ̀lú lórí ààrẹ nílé ẹni o. Àní wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti padà bọ̀ lọ́mọdé. Ọlọ́run ló fi wọ́n kẹ́rẹ̀ wá ilé o. Olórí àgbà sílífàtù mo dúpẹ́ ọlá alábìgbé mi màmá wa. Ìyá àti gbogbo tìrù lẹ́nu. Ìyá bí pátápátá fún gbogbo yẹ. Ayé kábíyèsí Ìdòwú èmi ọmọ Abíọ́dún. Mọ̀dà ẹ̀mọ́dé ṣẹ́kù ọmọ onírú mi o. Màmá Ẹ̀dẹ́mọ́lá onírú màmá tí ìjà ní. Mọ̀dà Ìkẹ́ onírú mọ̀dà ṣọláṣọlá. Mọ̀dà mọ́ mi mọ̀dà mú ní ìrọ̀tù o. Gbogbo yín lákì àmọ́ yá adérí síkà mo kí ìyá o ọmọ dúró sí mi ẹ̀ ti àmọ̀rí àìdé àmọ̀rí sí kàádù. Barista lọ́yà mo kí ìyá o adéyẹmí Muisi ayò adéyẹmí Muisi tèmi sàn.
tójoojúmọ́ owó yẹn ní fọmọ kan owó yẹn ní owó kú oríire bàbá wa ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́bàbàjọ mi ọlọ́lọ́mí mi àwa rẹ̀ ẹni mú yìí sì jẹ́rí. ọmọ bá tẹ́jú oṣù káàdé gbogbo ara ló fi kí ìyàwó tẹ́jú oṣù ẹ máa pa àdúró tí ó. ọmọ báyọ̀ àlùwàsí owó ọkọ mẹ́rin ọmọ òfin ọmọ tó ń tẹ̀lé díẹ̀ ọjọ́ àbáṣà mi ó. ọmọ tàórí ìdí àkàkọ́ tẹ̀mí àlùwàsí wọ́n bá tẹ̀lé olúwayé òkúti ìgbẹ́ alábàárù ní òó ní ṣubú láíláíláíláíláí. ọba ìdòwò ẹgbẹ́rún atọ́lórí arábìnrin wà ní wọ́n ti ń bára wọn bọ̀ lọ́mọdé ẹni tí ọmọ mi ò fọwọ́ padà wọn lójú. wọ́n ti ń bára wọn bọ̀lọ̀ mọ́lẹ́ ẹni tí èèmọ̀ wọn ni ó fọwọ́ padà wọn lójú. bàbá tó ní ọmọ balógun o ọmọ first aṣíwájú of Lagos tó ní ọmọ balógun lọ́dọ̀ ń dára ẹkú àdúrótì adéṣẹ́kùn àrẹ̀mọ́ ọmọ nílùú orí mbà ń dúpẹ́ àyìnbẹ́ wá sí ìwòlẹ̀ ṣoṣoṣoṣoṣo. ṣègùn ní dájárídájá mi gbọ́ adájì lédè pọ́lẹ́kùlẹ̀ bàbá tèmi wọríṣà ó babalọ́lá múka ìlà ọkọ̀ wò síra mọ́ẹ́kọ́nà ẹ̀sìpẹ́sẹ̀nsì ẹni múka ìlà. ìyá tí bàbá mọ́ mímí dá èmi gangan mo tún túnra ń bí lórúkọ mi ṣe dáa sí i. jẹ́lílì odò Adams iṣẹ́ tó jẹ́ fún mi ọmọ pọ̀lá omi odò mi nínú jọjọ. ó dùn mọ́ mi nínú inú mi dùn ara mi ń yá jẹ̀lílì òun ọlọ́wọ́ ọba lóhun èèyàn ọlọ́wọ́ àgbà ọba bọ́lá òun àfàṣẹ sí i. àwọn ayé ti tẹ́wọ́ pa olú ayé fújì mi máa jà yí ọba lọ. ìṣẹ́ tó bá ṣe mọ́ fún wọn ní ìyàtọ̀ jẹ́ ọmọ bá wọn sí yóò bá pamọ́ mọ́gbọ́lá òde ẹ̀sìn lẹ́yìn ọmọ ni. máa bá mi bọ́ ṣe wí ọmọ kádìkù ṣàlùwàlà òbí káàrà lọ́dọ̀ ọmọ olúbísí ọmọ ẹranko yá yó ọmọ ẹranko yá yó.
bàbá wọn bí mi dá òbí kankan mo tún túra bí lórúkọ òun ṣe ń dá sí i bàbá wọn bí mi dá òbí kankan mo tún túra bí lórúkọ òun ṣe ń dá sí i. Akínmúrí ẹmọkùn ẹ kání láyéláyé ọmọkọlá ọ̀tọ̀ lọ́wọ́ bá ní ká lọ́wọ́lọ́wọ́ ọmọkọlá ọ̀tọ̀ lọ́wọ́ bá ní ọba ńlẹ̀ ọba lóde èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn ló ń bẹ̀rẹ̀ ìyòrò tó ń dún Yorùbá lówe lóríṣiríṣi o. Owó bàbá Nàmílà wọ́n ní bàbá rẹ̀ ní tì káàárẹ̀ ní fẹ̀yìntì bí ọ̀lẹ́ la rí ọ̀rẹ́ dàbí òtó pọ̀ ọmọkànlá ọ̀ ẹ̀mí àbínibí ń dání. Òwe Yorùbá ó wú mi lórí ó dùn mọ́ mi nínú yọjọ́ o. Ẹni ẹgbọ́júlé tó ń gúnni lẹ́yìn tó ń gúnni lápá kòkòrò tó ń jẹni lẹ́sẹ̀ tó ń jẹni lábíyá tẹnu ẹni ló fẹ́ gbọ́ báwo bá sọ̀rọ̀ olú ayé fújì mi ọ̀dẹ̀ kan láyà o ọ̀rọ̀ mi ta ní a máa dàbí abẹ́rẹ́. Àsìkò rí báyìí báwo báwo ẹjẹ aṣọ ọmọkànlá hàn máa zọ kúrò lára. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Ọlá bàbá náà bílà ní iyo. Ọmọ Murtala àbí ọmọkùnrin ọ̀la. Abdulhakeem ẹ̀gbọ́n tàbí Rashidi ọmọkùnrin ọ̀la ilé ọmọ fẹ̀yìntì. Ọmọ fẹ̀yìntì ọ̀la kúmà ọmọ bàbá mi ni. Hakeem tẹnu ẹni ló fẹ́ gbọ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Kòkòrò tó ń jẹ ní lẹ́sẹ̀ tó ń jẹ ní lábíyá. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Kòkòrò tó ń jẹ ní lẹ́sẹ̀ tó ń jẹ ní lábíyá. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Hakeem ọmọkùnrin máa gbọ́ bí iṣẹ́ ń wí ọmọkùnrin ọmọ làwálì ẹmú bí ẹyẹ ọ̀rọ̀ ajọ́ mi ni ọ̀rọ̀ ajọ́ mi ni ọ̀rọ̀ ajọ́ mi ni o ọ̀rọ̀ ajọ́ mi ni àbúrò ẹni tó lóun yẹ ẹ̀gbọ́n ẹni ọ̀rọ̀ ajọ́ mi ni. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Kòkòrò tó ń jẹ ní lẹ́sẹ̀ tó ń jẹ ní lábíyá. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Kòkòrò tó ń jẹ ní lẹ́sẹ̀ tó ń jẹ ní lábíyá. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Ó tọ́nà ẹ̀yin ẹlẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń gbé abidi olówe abidi olówe o abidi olówe
abidi olóore. Ẹja ṣe fàájì orin. Gbogbo tí mo bá kọ fàájì mo fi ṣe. Ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ araba ń bí. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. Ọmọ babalọ́lá mú ká ìlà máa gbọ́ bí mo ṣe ń wí. Òwú àtàwọn òsì láti wú mi o. Bọ́dà tèmi ọmọpọ̀ láàrùn araba ń bí. Ẹ máa kó àdúró ti. Olóyè Aramide. Àyẹ̀mọ́ ní kí n bá ń kí ẹ o. Mú ká ìlà ọkọ̀ tù ìtìwó ń sílá. Akìlẹ́ni ní abídí olówe. Yóò kọ́ lògiri pẹ́, yóò kọ́ lògiri pẹ́. Yóò kọ́